àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè ká ṣàlàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. wọ́n ní ó délé kò délé oroko kò dóko ó wá toko òrókò òdóko ọ̀pẹ àbókò kílẹ̀ ń pè ẹ̀yìn ara lé ẹmọ́ bínú tó ṣe bí òwe ẹ̀yin àgbà tábà pè dáadáa ẹ̀dá rẹ̀ jìnnì ìyẹn la fi kí yín káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé ti ọjọ́ Friday tìtò níyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè gbogbo pátápátá nǹkan tá à ń wá láti jẹ kò ní ànípàdé ohun tó máa jẹ wá. Adéjọkẹ́ Bákàrè lórúkọ ti tèmi àsọ pé thank God it's Friday tí wọ́n bá ẹ wò ó wà lára ọjọ́ ìbí là ń lọ ọlọ́jọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. ẹ mọ̀ pé Adéjọkẹ́ bá ti rí ohun àǹbẹ̀ ọjọ́ Friday bóyá ló ń sùn mọ́jú ẹ wò ẹ̀yin ará lé ẹ kú ìjókòó jàre ẹ káàbọ̀ sórí ètò yẹn Ká Ṣàlàyé lórí Kaftan TV. Ọláyínká Afọlábí lórúkọ tèmi ẹ̀gẹ́ ká ṣe kánmọ́kánmọ́. wọ́n ní pápá wọn làwọn ń ṣe ní pápá bẹ́ẹ̀ni tó o bá ṣe pápá láǹtó onírèké agbówó ẹ̀rọ onírèké gbà ẹ̀wọ̀n pé kì í ṣe èkó ní nǹkan náà ni pé o gbọ́dọ̀ gbàgbé rẹ̀ ní pápá láǹtó gan ẹ̀yin tí wọ́n níbẹ̀ yẹn báwo ni ẹ̀yin rẹ̀ gbà báyìí sí o wọ́n lẹ́gbàá méjì ń jara wọn yìí ẹ̀yin tí Oǹdó Kétì àbí Kétì ẹ̀yin tí wọ́n ní Badagry lọ àti mọ́tàbẹ́kì ṣùgbọ́n àti gbìyànjú náà kà mọ́ ti bẹ́ẹ̀ kí wọ́n gbogbo wọn pátá nínú gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá àti ilẹ̀ Haúsá ni o àti ilẹ̀ Ìgbò ni o èdè kan náà tí gbogbo wa gbọ́ là ń sọ ẹkú ìjókòó bẹ́ẹ̀ ni gbogbo àgbáńlá ayé ẹkú dédé àsìkò yìí àti ọ̀rọ̀ mi létí Tòkè Ọya náà nílé Tòkè Ọya bá a dá wọn lọ́yà wa lóògbé bá sì jẹ́ ti ọ̀dọ̀ wa ń bíbá ìlú oòrùn àní pé kéédùkọ́ ẹ̀dì ohun gbogbo ẹ̀yin tí wá bí báyà báyìí ẹ̀yin tèmi báwo ni jàre ọjọ́ ọdún bí mo lọ sọ yòó mo lọ sọ ṣùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí lẹ́kọ̀ọ́ mi bá ní pé báwo ni gbogbo nǹkan ṣe dùn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó máa dùn fún gbogbo wa láṣẹ Ọlọ́run Elédùmarè gẹ́gẹ́ bí n ta fi wọlé yẹn ẹ máa wò pé ewu tó ní kó délé kò délé orúkọ kò dóko ìyẹn ní ti arákùnrin wa tó fẹ́ lọ ṣe ìdánwò ẹ mọ̀ pé ìròyìn náà ti ń já àwọn ìran ẹ̀ àwọn agbófinró wọn lè ti ń ṣiṣẹ́ wọn tó ṣe wọ́n ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè àdúrà tá a gbà arákùnrin ń gbìyànjú tẹ̀síwájú nípa ẹ̀kọ́ ẹ̀ bó ti jẹ́ pé ìlú Àbújá ló ń gbé a ṣe wá ń sọ pé a fẹ́ gbé yàrá àtúrà ká fi ṣe kó di wàhálà ká fi kọ ìdánwò wá dé pé ẹ̀kọ́ pàtàkì kan wà nínú nǹkan tí ó ṣẹlẹ̀ ṣé ní gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé mi gbọ́dọ̀ sọ̀rọ̀ mi bí mo ṣe rìn fún obìnrin nítorí àwọn àjálù téèyàn ò rò tì bóyá ní dáadáa ni. ọkùnrin á ní pé obìnrin gbọ́dọ̀ mọ ìrìn àwọn obìnrin yẹn kìíní kọ̀ọ̀kan ní kú tú ẹ́. àmín. bẹ́ẹ̀ ni bó tẹ̀ jẹ́ pé arákùnrin ẹ̀mí ẹ̀ ó ti bọ́ ó ti kú ó ti ṣàìsí kájá kò sọ fún ìyàwó ẹ̀ ó ṣeé ṣe kó máa dààmú. wọ́n kàn sì máa wá báyìí. ìyàwó mọ bó ṣe rìn bó tún ṣe débi tó lọ ló tún pè mo ti débi ìgbà ẹyọ ọkùnrin mi ẹni kí ló ń pè mí fún pàápàá mo tẹ pẹ́tẹ́ nǹkan sọ tó ní ẹ̀wà láwọn gẹ́gẹ́ irú òwe rẹ̀ tó bá fóbìnrin ní ààyè láti mọ bó ṣe rìn wọ́n máa jẹ bàbá kì í ṣe torí nǹkan kan torí pé Ọlọ́run má jẹ́ àrìnrà ni bẹ́ẹ̀ ni torí ìjọ kan bí òwe tó ní pé tí kinní kan roko tí ò ní ẹ wọ ọkùnrin míì àyàtọ̀ á ní òun kò fẹ́ jáde ni
kò ní sọ pé ibi báyìí lòun lọ. mo máa ń sọ mo ní mò ń bò kì í ṣe àdírẹ́sì mo máa ń sọ gbogbo ẹni máa ń sọ kí atọ́kùnrin ọmọ ọkùnrin gan wọ́n wá ti fẹ́ máa gbé àwọn ìgbésẹ̀ pé obìnrin ò ṣe finú tán bẹ́ẹ̀ bá finú tán wọn aláàní rìn sọnù ànídìí ẹran jẹ láìpẹ́ ọjọ́ nígbà nídìí ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ànídìí àgùntàn jẹmọ̀jẹmọ̀ láìpẹ́ ọjọ́ ọlẹ́ni tó máa kú àdàgbà àdògbò kò sí kankan náà wà tó máa fi ọjọ́ lọ́jọ́ lọ. ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn gidigidi torí arákùnrin oníyàwó ní bàbá oníyàwó lábúrò lọ́mọ ibi iṣẹ́ mo fẹ́ lọ ṣe ìdánwò ni ó dẹ̀ fi owó ránṣẹ́ sí ilé ìtura kan fi gbà kájẹ́ pé ẹni tó ń ṣe màgòmágó ni ní ìpasẹ̀ níyàwó ọkọ mi ń ṣe bẹ́ẹ̀ ó pè kò gbé kọ́ọ̀lù títí tó bá tó bá ti gbé lákòókò yẹn tó bá yá á pè padà kò gbọ́ kankan ó láti pe yunifásitì tó ti wá ṣe exam ní Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ lábá ní àwọn lísìtì arákùnrin orúkọ tó wà ní kíkọ kò sí bí o tó máa ní àkọsílẹ̀ níbi tó ti ń ṣe ìdánwò nìyẹn ọlọ́rùkọ ọkọ ìsìnkú méjì tó ti ṣe ìdánwò kíá wọn ti ta mọ́ra wọn ń pè tọ̀tọ̀ ń pè tòsí bá ilé ìtura kọ́ ní kò sí èèyàn tó jọ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bàtà máa fa gbòòrò tí gbòòrò máa fa gbòòrò wọn rí i pé tòótọ́ lè ó wà ń bẹ́ẹ̀ ó gba yàrá síbẹ̀ ṣùgbọ́n bó ṣe wá sọnù láàrin yẹn gbogbo ohun tí wọ́n ń parọ́ àárí àmọ́ pátápátá ọlọ́run á tú àṣírí wọn ẹni ká máa fura nígbà tí èèyàn kan bá jókòó tó ń kówó lẹ̀ àwọn èèyàn fẹ́ náwó ẹyọ wọn báyìí bọ́ǹdù ni èèyàn kan wà ń pàṣẹ já bọ́ǹdù owó já béèlì owó ó wá ń dà á èmi náà fẹ́ náwó owó báyìí ọmọ owó ètò ìgbìmọ̀ pátápátá àṣírí wọn ò ní bò àmì o àmì alábìyàmọ̀ kì í ṣe pé ṣùgbọ́n ẹnu wọn náà tó ní gbófin láṣẹ ọlọ́run lẹ́dùnmarè Ọláyínká gbogbo lọ́rọ̀ ẹ̀yọ̀ kan bá a fi lé gbogbo èyí tẹ́ ẹ sọ yẹn ìyá wa àrò mọ́ lágbára elédùn ọlá pé èní jẹ́ ọjọ́ Friday tó tún jẹ́ nínú oṣù kọkànlá bẹ́ẹ̀ ló ṣe máa rí lágbára Ọlọ́run gbogbo wa pátá tá bá wá ń jáde báyìí àlọdé láwọn máa lọ lágbára elédùn àárín rárìn rà lágbára Ọlọ́run ọba. ẹ̀yin agbófinró wa náà kò ṣe takuntakun tó ṣe Ọlọ́run á fún yín ṣe pẹ̀lú ìrọ̀rùn ẹ jẹ́ ká rí lágbára tí a bá padà dé ká ṣàlàyé ṣe ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ẹ darapọ̀ mọ́ wa lórí gbogbo àwọn ẹ̀rọ alátagbà wa pátápátá a wà lórí Facebook Kaftan TV Yorùbá ó wà lórí Facebook ẹ lè darapọ̀ mọ́ wa náà lórí YouTube channel wa tó bá yẹ pé Ká Sálàyé lè fẹ́ wò ẹ láti tẹ Kaftan TV #Ká Sálàyé àtúntẹ̀ gbogbo ètò àtiṣe sẹ́yìn ó wà ń bẹ̀ ètò àṣẹ lọ́wọ́lọ́wọ́ tó bá tákòókò ẹ máa rí orí StarTimes náà la wà bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ bá sọ fáwọn aráalé ẹ wá nǹkan fìdílé àti àkókò pátí ò tí ì yá ẹ ká wá bí ìwọlé náà nítorí pé ó lè yẹ pé bí nǹkan ṣe wọ́n tó náà àwọn èèyàn má ṣe pátí pẹ̀lú àṣọ lọ́yìn lórí iṣẹ́ táwa gbà ní MC heritage ní àṣà ìjẹun bẹ́ẹ̀ ni ẹ ó ní bí nǹkan ṣe gbowó lórí tí kò wá sílẹ̀ rárá báyìí ó lè mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ó mọ gbé ìgbé ayé ìṣẹ́. Ọlọ́run wọ́n ní tí a bá wò láti 2020 ní June títí di June ọdún yìí tá a bá wo bí nǹkan ṣe wọ́n kò tiẹ̀ wálẹ̀ rárá bó ṣe gbówó lórí gbogbo nǹkan dẹ̀ ní gbogbo nǹkan tá à ń jẹ ti ẹnu wa gbogbo nǹkan tí jíjẹ tiẹ̀ làwọn wá kọ́kọ́ sọ because Yorùbá sọ wípé tí ìṣẹ́ tó ń jẹ bá ti kú òní ìṣẹ́bùṣe ṣe mọ̀ wípé aṣọ ẹni bá yó ló máa lọ ra aṣọ ṣùgbọ́n oúnjẹ ló sọ̀rọ̀ lé lórí jù torí pé oúnjẹ gangan ló mú ìṣẹ́ bá èèyàn wọ́n wá ní tá bá wò ó láti June last year 2020 títí di June 2020 21 ọdún yìí bí nǹkan ṣe gbówó lórí ní ìrí nǹkan náà kìdá ń ṣe pé ó gbówó lórí ní ẹyọ kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta ìlọ́po mẹ́ta ni pé bí nǹkan yìí ṣe wá gbówó lórí yìí ó lè mú kí àwọn èèyàn wà nínú ìṣẹ́ in fact wọ́n ní bó ṣe ń lọ yìí gan wọ́n sọ pé tó bá máa fi di December pé bí èèyàn bí 6 million èèyàn
ló máa wà nínú ìṣẹ́. ló máa ti kún àwọn tó wà níbẹ̀. bẹ́ẹ̀ ni ló máa ti kún àwọn tó ti bẹ́ẹ̀ ni wọ́n ní nítorí pé ní ìsìn tá bá wo population Nàìjíríà yìí a ti di 213 million. 145 bẹ́ẹ̀ ni ju bẹ́ẹ̀ lọ ní ìlú Nàìjíríà wa yìí. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kì í ṣe pé owó ń pọ̀ sí nílùú, èèyàn ló ń pọ̀ sí. bí èèyàn dẹ̀ ṣe ń pọ̀ sí, tá bá wo ilé kọ̀ọ̀kan oníkálukú bọ́n ṣe ń jẹun bẹ́ẹ̀ kọ́ lówó ṣe ń wọlé. ìdí nìyẹn táwọn fi wò pé tí ó bá máa yá nísìn àwọn tó ṣì wà nínú ìṣẹ́ nínú àwọn tó ń analyze ni wípé àwọn bíi 40%, 40.1% ni, ṣùgbọ́n tó bá máa fi di bí December ó máa increase di 42.8. èmi rò pé nǹkan tí báńkì àjọ àgbáyé fún wa ní àwọn ìlànà yìí ìpè tó tọ́ àwọn èèyàn ń pọ̀ sí nílùú bí ìbáṣepọ̀ wọn wá lọ sórílẹ̀-èdè Nàìjíríà àjẹ́ pé bóyá bí wọn sórílẹ̀-èdè Nàìjíríà wọn náà lọ́wọ́ ń jẹun òbí náà ń jẹ gbogbo wọn jẹun ṣùgbọ́n tó bá ní kàn wò náà nínú ṣebí over 2 million là ń sọ yìí nígbà tó wá wọ bíi 91 million tó wà ní December 91 million ló máa gbé nínú ìṣe nínú over 200 million tá a ti wà wọn ni pé bíi 91 million ló ti máa wà nínú ìgbé ayé ìṣẹ́. tá a máa gbọ́ pé nípa ìṣẹ́ náà kí wọ́n ṣe pé bóyá wọ́n ló jẹ ẹ̀kan jẹ o ṣé nígbà kan náà sọ pé 101 bẹ́ẹ̀ ni 011 or 001 ṣùgbọ́n láì wáànù kan tó máa tún wà ń bẹ̀ gan kì í ṣe oúnjẹ gidi ó wá tó wá jẹ́ nǹkan ìbanilọ́kànjẹ́ tí bá láwọn míì tó jẹ́ pé nǹkan tó yẹ kí wọ́n jẹ wọn ò ní jẹ ẹ̀rí wọn tá a bá ń jáde nígbà mi lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ráwọn míì báyìí pé kẹ́hìn àwọn ògógóró náà rà pélébé wọ́n tún ràn tún máa mú mo wà ní mọ́tò ìjọ kan mò ń jẹ tangerine mo fẹ́ lè sọ pé ẹni tó jókòó tì mí láàárọ̀ kùtùkùtù wípé ẹgbà ṣùgbọ́n ní mọ́tò bá ní kó gbà wọn láwọn wọ́n rò nǹkan mi bẹ́ẹ̀ ni ẹni kí ló mú lẹ́gbẹ̀ẹ́ mi àwọn kí ní ẹ̀fọ̀nàgà tó wà ní ọ̀rá pélébé mo ló jánu mọ́tò tó mú láàárọ̀ ìbá àti jẹun bó ṣe rí kò dàbí bó ti jẹun tó bá dọjọ́ láǹsì tó bá ní kídìní ṣe kinní kan kídìní ṣe kinní kan wọ́n máa wá sáré kiri ìrọ̀lẹ́ mi pẹ́lú mi kàn máa dídẹ ṣubú nígbà tó jẹ nǹkan gidi bẹ́ẹ̀ ni tó bá wá sọ ní pé àwọn lágbájá ló pa wọ́n máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ikú tápọ̀lọpọ̀ ń kú sí ikú ìṣẹ́ ni wọn ò rówó tọ́jú ara wọn lè jẹ nǹkan gidi sẹ́nu bẹ́ẹ̀ ni borí bá ń fọ lásán bá máa ní àríjẹ́tì ẹ̀kọ́ báyìí kíní kan dípò kó wò pé ṣé yẹ kó ń sinmi ni àbí kó ń ṣe á ní orí ìrìn ní kíní kan wà orí ìrìn ní orí bàbá ẹ̀yàn wa ọ̀làṣọ́lá ìlédùn máa rí a mọ̀ pé nǹkan dùn nǹkan ń gbówó orí gbogbo gbà ṣùgbọ́n má gbàgbé pé ní ìlú Samaria nínú Bíbélì ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mo ti ẹnu àwọn bàbá mi nínú Olúwa bàbá ńláńlá àtàwọn tó ti lọ àtàwọn tó yìí wà lójú iṣẹ́ tó ti fi iṣẹ́ lára lọ́wọ́ torí ìfàmì òróró náà ṣì ń ṣàn. ó ń ṣàn gidi. níwòye ọ̀la ọ̀wọ́n gógó ó máa di ọ̀pọ̀. àmín. láṣẹ Elédùmarè. àmín. àtọ́jẹ ni o àtàṣọ ni o àti mọ́tò ni o àti ilé ni o Ọlọ́run á jẹ́ gbogbo ẹ̀ kó di ìrọ̀rùn. àmín. ìyẹn la fi ní káàkiri. kíkí kẹ́kọ̀ọ́ nígbàgbọ́ ni o. nígbàgbọ́ nìkan lẹ́nu ṣé kàn fi lé mi lọ́wọ́ máa jẹ́ yìí ni mo dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ mi náà ṣe wà lórí ètò Ká Sálàyé wọ́n ti fàmì òróró kùn mí ìyẹn la fi ní ká lọ sí ti ọ̀rọ̀ ìjọba wọ́n ní pé kí ni tó tẹ̀sán pẹ̀lú wọ́n ní latest power tariff ní December. a sì ń sọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ ara ọ̀wọ́n gógó náà ni. wọ́n ní ìjọba yóò fowó iye òǹkà lé iná mọ̀nàmọ́ná tó máa fi di oṣù kejìlá ẹ̀gbọ́n ṣáà ti fi lè. wọ́n ti fi lè wọ́n tẹ̀ wá ṣe kinní kan wọ́n ní àwọn máa bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ mítà ọ̀fẹ́ tí ó yẹ pé ó rà ò náwó ò níná bẹ́ẹ̀ ni ṣé wá rí ọ̀fẹ́ tí wọ́n fẹ́ máa fáwọn èèyàn yẹn náà bóyá òun náà ló wá jẹ́ kí wọ́n fi ló bí fífowó kún owó iná nígbà tá a ṣe ń sọ wípé nǹkan wọn ara ẹ̀ náà lélẹ̀ nísìnyí wọ́n wá sọ wípé 4 million meters ni àwọn ti gbé jáde báyìí tó yẹ pé àwọn máa fún gbogbo èèyàn ṣùgbọ́n o
nígbà tẹ́ bá gba mítà lọ́fẹ̀ẹ́ kẹ́ ti mú owó sápò owó tí ẹ fi gba mítà yẹn ẹ ná lórí iná. bóyá ìjọ ọ̀sẹ̀ tó kọjá náà ni kí ló rọ́ọ̀kà arábìnrin tó bá mi wé gèlè yìí náà ló bá ọtọ́ lóhùn chájì fóònù má fọ́n ṣe ẹ má gbé wọn ní àwọn tá a bá ti dé ẹ bá ti pé ẹ ti gbogbo àwọn sọ́kẹ̀tì báyìí tẹ́tí rí pé wọ́n náà ó pọ̀ àti sọ́kẹ̀tì ń bẹ̀ wọ́n plọ́ọ̀gì rechargeable touch and light kó jẹ́ pé ojú kan bíi mẹ́wàá. ajífowókẹ́ tó gba fóònù màmá wa. bẹ́ẹ̀ ni ó gba torchlight náà wá ó wá jókòó bámú. ó wá jókòó bámú ó wá ṣe é ní ilé wọ́n wá sọ pé àdúgbò tí ò bá ti ní nọ́mbà tí wọ́n lè ní. ẹ ti máa mọ̀. àti ṣe pé àwọn òwò ra iná èyí tó bá mi wé gèlè mo ní kí ló dé iná tó wá ṣáájú ní àwọn òrókò yẹn mẹ́tọ́ kó bàjẹ́ ní àbí náà bàjẹ́ ó ní náà bàjẹ́ pé iná tán ni owó tán lórí iná. ṣé ẹni pẹ̀lú akọ́ bẹ̀rẹ̀ kínní àdúgbò tèmi gbé tó máa ń sọ àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná ń gbìyànjú ládùúgbò tèmi gbé wọ́n bá yẹn gbìyànjú náà owó là ń san o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. prepaid làwa ń lò nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ owó gidi la tábà ti ṣe báyìí ọkàn wa ti bá ẹ inú yẹn máa dùn pé iná ń lọ. àdéhùn ìjọba náà bá fẹ́ lòdù ó bá ti gbá o làbárí náà bá náà change káàdì wọ́n change code kí ló fà tẹ́bi change code wọ́n náà fowó lé owó náà nígbà tó fowó lé tábà ra 5,000 mo àpẹẹrẹ minimum tá a máa rà nìyẹn náà tábà ra 5,000 naira sí unit wọ́n fún wa ní 116 units. nígbà yẹn o nígbà yẹn inú ọdún náà ni nígbà tó yá àbátúfẹ́ lòdù ní ọkàn ló tó ti gbà wọn àbárí lòdù ṣé ẹ rí mò ń sọ pé ṣé agbárí gbọ̀ngàn lánàá Ọlọ́run Nàìjíríà tí n bá fẹ́ lòdù recharge card ní sórí fún ẹ̀rọ alágbèéká mi ọ̀hún báyà ti yọ unit ń bẹ̀ tí má ti ra káàdì má ti sọ̀rọ̀ mo bá ra káàdì 1,000. bó bá ṣe wùyàn lèèyàn ṣe máa lò ó. ó ṣe pé nígbà tẹ́ bá ti fowó lé ẹ wá ti kóòdù ẹ ti ọ̀nà pa èèyàn ní fún bí ọjọ́ mẹ́ta èèyàn ní níná. tí àbá léèyàn tá a mọ̀ ń bẹ̀ báwo la ṣe fẹ́ ṣe nínú pé ó dà pé amọ̀mọ̀ nira wa lára ló lè rí Nàìjíríà nísìnyí tá a bá tún wá ra ṣé bí sí 116 ní ìyàn gbà lágbà tẹ́lẹ̀ ó ti wá di 110.900 euro káká sọ pé káká òwò pé bóyá 111 là ń fi 5,000 naira rà ní ìsìn ìyẹn náà lọ tún wá ṣe tí wọ́n tún ti wá sọ pé àwọn tún ti fowó kún báyìí. bọ́n ṣe ó dà kókó òun kan máa fi owó lé owó náà bí iná bá lè bàjẹ́ báyìí tí iná bá ti bàjẹ́ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin tí wọ́n jáde kó tí ẹ tètè ṣarajọ pápápá ẹgbà ẹ̀wọ̀n bínú kinní kan. kọ́ tó lè wá ṣe. níjọ́ Wednesday aṣọ kinní kan lórílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn nǹkan gbogbo àná ń daṣẹ́lẹ̀ ayọ̀ṣẹ́lódì. bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn kan wà lórí Nàìjíríà wọn. tí wọ́n yanṣẹ́lódì láyéláyé kí ló fẹ́ yanṣẹ́lódì fún. ìtorí kí ni wọ́n dẹ̀ ká fẹ́ràn aráàlú inú ibi tó fẹ́ràn aráàlú sí o. wọ́n náà wọ́n ń ṣiṣẹ́ fún wa wọ́n ń ṣiṣẹ́ o. ọ̀rọ̀ jáde láti ọ̀rọ̀ pé wọ́n máa fowó lé láti oṣù kejìlá jáde nígbà tí bàbá wọn tó jẹ́ DG1 Deputy General Manager Consumer Affairs ìyẹn Shitu Shuaibu ló sọ̀rọ̀ jáde àwọn aṣáára wẹbẹ tí mo wá pín nìkan lójú tì over 200 million èèyàn ló wà lórílẹ̀-èdè Nàìjíríà 8 million péré ló ní prepaid. àwọn kan èèyàn bí kan ó ti yarí ni ó pè mí ní self-contained ni wọ́n lò èrú mà ní pálọ̀ wọn àráyè gbé àti fridge toilet and bedroom nìkan náà ń lò gbogbo tó wà nílé yàtọ̀ sí tẹlifíṣàn ọkọ ni ó lè bá wọlé ju bóyá ẹ̀kan abẹ́ méjì ìyàwó ó bísí tó bá lọ kọ́ ọmọ wá láti school tẹ́yìn ọmọ bá jẹ́ tó bá lọ kọ́ wọn wálé wọn àtọ̀ tẹlifíṣàn òkè freezer wọn wà fridge wọn wà ọ́ ní freezer wọ́n gbé 20,000 naira wá fún wọn wọ́n gbà kan kọ́ fún wọn ní 5,000 8,000 ọkọ̀ọ̀kan rọra ń gbà ṣùgbọ́n nǹkan gbówó lórí sálárì gbẹ sálárì yẹn ò kú òǹbí tó wà. tẹ́bá sọ aláwọ̀ òṣèlú náà fẹ́ daṣẹ́lẹ̀ wọ́n ṣe ń fẹ́ daṣẹ́lẹ̀. àbí nígbà tí ò bá tẹ́ wọn lọ́rùn owó mọ́tò ti gbowó gbogbo owó lọ kán tó wá jẹun. àbí ẹlòmíì ṣẹ̀kẹ̀rẹ̀ 30,000 ní sálárì ọmọ ẹlòmíì nínú ọ̀tọ́ ṣèjọba ẹ̀ allowance ọmọ ẹ̀ lóṣù 500,000 òṣìṣẹ́ wọn ò gbárù ẹ̀. bẹ́ẹ̀ni. òṣìṣẹ́ tó tọ́kùn fẹ́ ẹ̀kúnwó kan fún
ẹ wò kọ́nà ṣàánú wájẹ́ ká ní agbára tí a bá padà dé ká ṣàlàyé ṣe ń tẹ̀síwájú ẹ máa bá wa. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé àwọn ti wà lórí ètò náà ní láti bí aago mélòó kan sẹ́yìn gbogbo ìgbà náà lè ń bá wa pàdé adúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa lórí ètò Ká Sálàyé àwọn náà nífẹ̀ẹ́ yín ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa pàápàá jùlọ YouTube wa ẹ subscribe àbí subscribe ẹ bá ti subscribe sí. kẹ́ẹ̀dẹ̀ tẹ aago bẹ́ẹ̀lì tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tẹ̀ gbogbo ìgbà tá a bá ti ń fi fídíò síbẹ̀ báyìí ló máa sọ fún yín pé Kaftan ti fi fídíò síbẹ̀ o bẹ́ẹ̀ ni. ẹ̀tẹ̀ kẹ́ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà èyí là ní ká sọ tó ń ṣẹlẹ̀ ní ti kíni àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní kí gbogbo ọlọ́pàá obìnrin tó bá gbé ní báríkì kó jáde tó bá pẹ́ ọkọ kì í ṣe ọlọ́pàá. ọlọ́pàá obìnrin tó bá fẹ́ ẹni tí kì í ṣe ọlọ́pàá. ṣùgbọ́n ọlọ́pàá ọkùnrin tó bá fẹ́ tó jẹ́ ọlọ́pàá. wọ́n pọ́kọ́ ló lówó orí aya nǹkan tó ń ṣe ń bẹ̀rẹ̀ ni pé ọkọ ló lówó orí aya wọ́n ní even àwọn tí wọ́n gba èèyàn sílé tó jẹ́ pé bóyá bíi 2 bedroom tó jẹ́ bíi 2 bedroom tó wáyé pé wọ́n sublet wọ́n gbé nínú bóyá nínú ilé tó ń gbé wọ́n pín sí bí ọ̀nà méjì wọ́n wá gbé fún ẹnìkan gbogbo wọn yẹn lọ ní kí wọ́n kú títí di pé àwọn tó fi ibi apá kan rẹ́ǹtì wọ́n wá fún ẹ ní ilé ọ̀dẹ̀ ṣọ́ra ẹ wá wò pé kó ojú awọ kó lè ka ó bá tún ya gbébì kan ibi tó fún pé ìwọ rọra máa gbé bí ó bá fi ṣe ó bá fi ayálégbé wọ́n fún wọn lé lọ́fẹ̀ẹ́ ayálégbé di onílé ayálégbé di láńlọ́ọ̀dì. ibi tá à ń lọ gbọ̀ngàn kọ́ lélẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí jáde ní police command tó wà ní Enugu ní ọ̀rọ̀ yìí ti jáde gbogbo ọlọ́pàá obìnrin tí ó bá jẹ́ pé ọkọ ẹ̀ civilian ni tí ò ń ṣe ọlọ́pàá wọ́n fún di January 2022 ìparí oṣù January 2022 kúrò ní bárẹ́kì ọlọ́pàá ṣùgbọ́n ọ̀rọ̀ ti jáde láti ẹnu ọ̀gá àgbà pátápátá Inspector General of Police etí wọ́n ti ẹnu Frank Uba tó jẹ́ alukoro sọ alukoro ó fi ọ̀rọ̀ yìí ṣọwọ́ sí àwọn tó jẹ́ National Association of Online Security News Publishers wọ́n fi ṣọwọ́ sọ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní láéláé fábàdà kò jọ tó bá bí ẹ̀kọ́ fún ìgbérù gbèsè bẹ́ẹ̀ a jẹ́ pé ìdí ojúṣe ọlọ́pàá tí wọ́n ń ṣe pé wọ́n fẹ́ tasẹ̀ àgẹ̀rẹ̀ sí i torí a ní ọlọ́pàá obìnrin tó jẹ́ Assistant Inspector General of Police. dáadáa tọkọ òde ń ṣe ọlọ́pàá tọkọ òde kì í ṣe ọlọ́pàá ìpè tó bá ti pa ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ máa ṣe ẹlẹ́yàmẹ̀yà nípa bí Ọlọ́run ṣe dá wa ni pé gbogbo wa náà la lè ní ojúṣe pàtàkì a dúpẹ́ pé bàbá wa Usman Alkali bàbá wọ́n ti gbé ìgbésẹ̀ wọ́n lè sọ̀rọ̀ jáde pé kò sí nǹkan tó jọ pé kán wá tanná ẹ̀kẹ́ pé kò sí nǹkan tó jọ nìkan wọ́n tó wá ní kán tanná kán yẹ ìdí ọ̀rọ̀ yẹn wò pé ẹni tó gbé ìgbésẹ̀ kó padà sínú ìwé tó dá iléeṣẹ́ ọlọ́pàá àjọṣe ọlọ́pàá sílẹ̀ kó lọ tún yẹ̀ wò pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àwọn ò faramọ́ òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ṣe àtìlẹ́yìn fún nǹkan bẹ́ẹ̀ ó rẹ̀ ní gbogbo àwọn iṣẹ́ ọlọ́pàá àwọn obìnrin tó wà níbẹ̀ kí wọ́n lọ. kọ́ fọkàn balẹ̀ torí pé àwọn obìnrin kankan tiẹ̀ ti ń sọ pé ó máa affect wọn nínú iṣẹ́ wọn torí pé psychologically pé ó máa affect wọn so wọ́n ti jẹ́ kó yé wa pé kọ́ fọkàn balẹ̀ kò sí nǹkan tó jọ àdẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa fún eléyìí áfígìrì àparò. wọ́n tún wá ní kò séwu lẹ́kọ̀ọ́
àfi tí àkàrà yẹn ò bá ṣe kí ni. àbí tọ́bẹ̀ ò bá tiẹ̀ dùn tí ò bá dùn. tọ́ba alákàrà wà fọ́bẹ̀ jẹ kọ́ àbí mọ́ínmáín. tọ́ba alákàrà wà fi mọ́ínmáín tàbí ọbẹ̀ fi jẹ ẹ̀kọ́. ẹ̀kọ́ lọ fọkàn balẹ̀ o. ẹ̀kọ́ àmọ̀dé tó yẹ pé ọ̀gbẹ́ni kan gbé pa oníbàárẹ̀ ló máa ṣe. wọ́n ti kàn ń pa fún first provost marshal láti rí i pé òun ṣe ìwádìí lórí àwọn kìíní pẹ̀lú lórí ẹlẹ́jẹ̀ lásán ni ẹ má tẹ̀lé o lọ́wọ́lọ́wọ́ tí a wà kò mọ́yán lórí ìròyìn tí òfúùtù fẹ́ gẹ̀ ni kò fẹsẹ̀ múlẹ̀. ìyá bá fi ní ká lọ sí ti ọ̀rọ̀ tó ti ẹnu bàbá wa kan jáde yẹn Abubakar Suleiman tó ní pé ó ṣeé ṣe kí ìdìtẹ̀gbàjọba wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ọ̀rọ̀ lélẹ̀. wọ́n ní tí a bá tètè mójútó nǹkan tó yẹ ká mójútó tó bá máa di irú ọdún tó ń bọ̀ ó ṣeé ṣe kí ìdìtẹ̀ gbàjọba wáyé. wọ́n ní wọ́n wá fún wa ní oríṣiríṣi àwọn àpẹẹrẹ. wọ́n ní ká wo Mali ó ń ṣẹlẹ̀ níbẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀. wọ́n ní ká wo àwọn African country kọ̀ọ̀kan tó yẹ pé ó ń ṣẹlẹ̀ níbẹ̀. ìdí nìyí táwọn fi ń gbà wá níyànjú wípé ó máa dá kí a tètè mójútó àwọn nǹkan tí ó tó ṣe kókó láti wọ́n ṣe example ti Imo tí wọ́n Anambra tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ìbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dì wọ́n ṣe àpẹẹrẹ náà. wọ́n ní ká wo ìdìbò yẹn náà pé tí ò bá sí wípé wọ́n tètè ṣàbójútó àwọn nǹkan tó yẹ kán ṣe irú ìdìbò yẹn ó máa dàrú kò ní nàtúnṣe kò dẹ̀ ní sí èsì. tábàfẹ́ wò náà ọ̀rọ̀ ààbò náà ló dàgbò wàhálà ilẹ̀. bẹ́ẹ̀ni. lára nǹkan tí bàbá tó jẹ́ Director General of Nigeria Institute of Legislative and Democratic Studies ìyẹn Professor Abubakar Suleiman ara àwọn nǹkan tí wọ́n fẹ́ yàgbé Democratic Studies wọ́n ti wò pé fínífíní ni pé ojúṣe àwọn olóṣèlú ọ̀rọ̀ tó padà sáárín àwọn olóṣèlú wípé tí wọ́n bá mójútó ọ̀rọ̀ ààbò ìdìbò ọdún 2023 báwo ló ṣe fẹ́ wáyé ní North East North Central North West. tẹ́bá ní kàwó náà ó ti ń súnmọ́ sàlẹ̀ wa náà díẹ̀díẹ̀ oní tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra nípa ìdìbò tí wọ́n ṣe ní ọjọ́ 6 oṣù kọkànlá ni wọ́n dìbò náà. nígbà tó ń dìbò yìí èèyàn 150,000 péré 150,000 ní gbogbo ìlú Anambra. èmi àrò pé ẹ̀kan ti ṣe àtúntò òfin ọ̀rọ̀ ìdìbò lóde Nàìjíríà ẹ̀kan tó fi kún wípé iye tó yẹ pé bóyá 15 million ló rẹ́gísítà àmọ̀pọ̀ mi ilé nígbà tí wọ́n fi dìbò ẹlòmíì tí Ọlọ́run pè àìlera oríṣiríṣi kan ṣùgbọ́n ó wá burú jù 10 million gbọ́dọ̀ dìbò ṣùgbọ́n oníkálukú máa dorí ẹ̀mú náà ni nígbà tí ọ̀rọ̀ ààbò ó mẹ́hẹ̀ oníkálukú yà dúró nílé ẹ̀rọ oníkálukú pé a kì í gbélé ẹni fọrùn rọ́ wọn àyà dúró nínú ilé wọn nígbà tí wọ́n dúró nínú ilé wọn tán jáde lọ dìbò tí gbogbo ẹ̀ dàbí bó ṣe dà àwọn tó lẹ́mìí ẹni tó ní gbangba tó gbangba sùn lọ́yẹ́ òun ló bọ́ síta lọ dìbò tó jẹ́ kí ni ara àwọn tí wọ́n ń dà dúró náà tún lọ dìbò. ìbáà jẹ́ pé èèyàn 4 ló wá jáde dìbò ní agbègbè ibi tí ọ̀sọ̀ yìí òun náà máa kàbò fún èèyàn 4 tó sì dìbò náà òun náà ni ó wọlé. ẹ wá ní pé ìjọba ò ṣe dáadáa ṣé ìjọba tẹ́ ẹ̀ jáde lọ dìbò fún òun ni wọ́n bá ṣe dáadáa wọ́n wá fi kinní kan múlẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó yẹ ká mójútó náà. wọ́n láwọn olóṣèlú wọ́n máa sásá bẹ́ ààbò tó mẹ́hẹ fi ṣe màkàrúrù ìbò. nígbà tí wọ́n ti rí pé tí ọ̀rọ̀ ààbò táwọn aráàlú bá wà nínú àyàfo táwọn fẹ́ bọ́ta wọ́n dẹ̀ pé táwọn bá ṣe táwọn ẹ̀ fi lè bọ́ta wá dìbò ló máa yẹ pé ó lè yẹ pé gómìnà tó wà ń bẹ àwọn aráàlú ò fẹ́ àyà ni pé ó máa dá kí n tẹ̀ máa mú ojú tó ráàbù kọ́ yẹ pé àwọn tó jẹ́ tèmi tí mo bá ra gbé envelope kọ̀ọ̀kan lé lọ́wọ́ kan lọ dìbò àwọn tiẹ̀ náà ló máa tún tẹ̀síwájú tó náà tiẹ̀ náà tí wọ́n máa dìbò náà máa dúnkòkò márààlú tí wọ́n máa fi sá ẹ̀yẹ́ náà fi sọ pé àwọn olóṣèlú wa lọ́pọ̀lọpọ̀ ṣẹ́ láti ṣe a ní pẹ́yìn olóṣèlú kì í daṣẹ́lẹ̀ ẹ tiẹ̀ bínú jọ́pọ̀ gbogbo ẹ tiẹ̀ resign irú ìpínlẹ̀ tó yẹ pé ibi tí wọ́n ti àbádé lórílẹ̀‐èdè Nàìjíríà n tó máa ń dùn mí lọ́rọ̀ lóṣèlú ẹni pé tí ìgbésẹ̀ ọ̀nà wà lójú ní
àkóso ìjọba wọ́n máa bẹnu àtẹ́lu àwọn tó wà ń bẹ̀. Mo rántí gbà tí gómìnà ìpínlẹ̀ Imo gbà yẹn tó yan sister tó ní pé commissioner for happiness gbogbo àwọn èrò bẹnu àtẹ́lu. Ní báyìí nípínlẹ̀ Ondo State bàbá ti mú ọmọ wọn kan pé kó náà lọ mójútó àwọn project. Bẹ́ẹ̀ni àbí. Ṣé ẹrẹ́ òṣèlú èdè Nàìjíríà yẹn wá sọ ní pé kò kàn mí it's none of my business my sister ẹ̀yin yẹn wá business gbogbo wa lọ̀rọ̀ òṣèlú. Ẹ má gba PVC torí pé tẹ bá nìkan ṣe tàǹtà. Ẹlòmíì tí ẹ máa tà wọ́n á fún lówó tó bá ti fún lówó ti tà. Torí tán bá fẹ́ lọ sí báǹkì àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan tó ṣe kókó lẹ́lòmíì fi gbà á. Bẹ́ẹ̀ni. Kò sí tó kan ẹlòmíì pẹ̀lú ẹfẹ́ dìbò níjọ́ ìdìbò báyìí ládùúgbò mi báyìí goli tó goli ni a máa múlé ni àti bàbá àtọmọ. Wọ́n á ya jókòó sí ilé wọn. Màmá náà máa dáná nílé a máa pàtẹ́wọ́. Ẹni tó sì ṣe yẹn àwọn tó máa ń gbẹnu àtẹ́lùjọba jù àwọn gan-an ìdí tẹlifíṣàn báyìí ni màá wà ń jọ yẹn wọn ní bọ́tà wọn ní dìbò. àmọ́ òjẹ̀ǹjẹ̀ wo kí ló ń ṣẹlẹ̀. Ó wá lè ṣe é ṣe kó jẹ́ pé wọ́n ní káàdì ìdìbò lọ́wọ́ ẹlòmíì gan máa retí pé kí iléeṣẹ́ tẹ mọ́ márùn kó pa àwọn kan wá máa sọ̀rọ̀ ká máa analyse wọn tó lè ṣe nìyẹn wọn ò lè sọ nǹkan míì wọn lè ṣe nǹkan míì ojúṣe gbogbo rẹ̀ ní láti dìbò ká lè yan ìjọba tí tó máa ṣe ohun tí aráàlú ń fẹ́ tó tẹ bá ní kókàn tẹ yan tó bá wù yín síbẹ̀ ẹ̀ràn ti kíní kan. àjọ máa forí rí ọba yìí náà. bẹ́ẹ̀ ni a máa forí rọ ni nítorí pé àwọn kùdìẹ̀kudiẹ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó kù díẹ̀ púpọ̀ Ọlọ́run ó kù púpọ̀ káàtó. Obìnrin ni mí o aláwáǹsì mi ò gòkè sínú ilé o gáàsì afẹ́fẹ́ ìdáná ò ṣe kàn wọ́n sì ní àmọ́ lògì ká mọ́ lè dùn ìgbà wọlé àní kógi náà báyìí àti sọ pé gbogbo tó wà lóbi títí báyìí láàmú ọbẹ̀ dáná wọ́n sọ pé bàbá ti bẹ́ẹ̀gì kan òfin tó díẹ̀ òde àná ẹ jẹ́ kí adèlè àgbàrá torí nǹkan tá a pẹ̀kẹ́lù yìí kò sẹ́ni tí ó kàn wọ́n ti ní pé ó ṣeé ṣe kí ìdìtẹ̀gbàjọba kó wáyé ó ṣeé ṣe náà pé tí a bá ṣàbójútó tó yẹ ká ṣàbójútó ọ̀rọ̀ wà wà lọ́wọ́ àwọn olóṣèlú nítorí kíni tá bá ní kẹ́ lọ rọ́kúnlé padà ẹ̀ tún bẹ̀rẹ̀ all over again ni ètò ìṣèlú tọ́lọ̀ ti fi fún wa láti 1999 tá a ti ń tòbọ̀ yìí èmi rò pé ká máa improve kí ni Yorùbá improve kó máa gòkè àgbà ni ṣùgbọ́n kò gòkè nǹkan wọn gógó sí ni jẹ́ ká gbìyànjú bá ṣe ń gbàdúrà wọ́n ní pé watch and pray wọ́n ti ní pé yá ìyásẹ̀ àti yá ìyára àti yá ìyàwó nǹkan náà ni gbogbo ẹ̀ ṣáà ti ṣe gbogbo ẹ̀ ẹ̀ ṣáà jọ ẹ jẹ́ ká bójútó ohun tó yẹ ká bójútó kí ìjọba ológun kọ́ má bàa gbàjọba. wọn àti ẹ lè gbà àwọn gan ti rọkún báràkì báyìí ṣùgbọ́n afẹ́fẹ́ lè lọ sílẹ̀ agbára pé ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣe eré yẹ ká lè agbára tá a bá padà dé ká ṣàlàyé tí ń tẹ̀síwájú ẹ máa bá wa wò. ká ṣàlàyé fún àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè ká ṣàlàyé níbi tí a tún máa pẹ̀kẹ́ lu àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni gbogbo wa náà la kún gbàdúrà pé ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ìtọ́jú ọmọ àti ìtọ́jú ilé àti bàbá àti ìyá gbogbo wa náà ni ojúṣe wa ni máa sọ kíní kan nípa ìdílé wípé ìdílé kì í ṣe kò sí lọ́wọ́ bàbá nìkan kò sí lọ́wọ́ ìyá nìkan bẹ́ẹ̀ ni kò sí lọ́wọ́ ọmọ nìkan kò tó wá sí lọ́wọ́ bàbá ìyá àtọmọ nìkan gbogbo ẹbí pátápátá lọ́rọ̀ ìdílé kan ẹ máa wí pé ìwọ nìkan ni ọ̀rọ̀ ìdílé mi tá a fẹ́ sọ ṣe àmọ́ pa ní nǹkan wọn àwa ní ká tún sọ lára nǹkan tó wọ́n mo rántí gbà kan tí a bá ní ọmọ lọ boarding school mo rántí gbà tí mo kọ́kọ́ wọ iléèwé gíga
boarding school ní iléèwé gíga tí mo lọ ṣé ó dàbí pé wọ́n tú okùn lọ́rùn mi. inú àwa dùn. inú mi dùn bíi pé mo gbọ́. nítorí a lè lọ ṣọlidé bàbá mi ò ní gbà ọmọ ẹ lójú kòkòrò nìyẹn níta mi kọ́ ni pé ní fífi ọmọ sí ilé ìwé láti máa gbé àti láti máa gba ẹ̀kọ́ àǹfààní àtẹ̀wò tó wà nínú ẹ̀ akata àwọn òbí mi báyìí mo ti kàwé títí mo fi ní admission lọ sí higher institution àti lọ ṣọlidé báyìí ọmọ ẹni tó jẹ́ ọmọ ìyá mi mo fẹ́ lọ́kọ ẹ̀ ní kí wọ́n aṣọlidé lọ́dọ̀ àwọn ọdún kan náà fi ń bẹ bàbá báyìí kó tó lè gbà. nígbà tí wọ́n tún lọ náà nǹkan kì í ṣe boarding school o mo bá tún lọ ṣoṣù kan mo fẹ́ lò kó tó di ọ̀sẹ̀ kan báyìí bàbá bá dé ó ṣe rí mi ránṣẹ́ kí ni ó wà ní kí ni ibà ló wà lára ẹ̀ yìí ni bó ṣe rí ibà lára èèyàn ọ̀dọ̀ ọmọ ẹ̀ náà ni o kì í ṣe ẹlòmíràn ká má wàá sọ ti ọ̀rọ̀ iléèwé any boarding school the tale for boarding schools the benefits and disadvantages. bẹ́ẹ̀ni ṣe rí boarding school ká fi ọmọ sí iléèwé pé kó máa gbé kó tún máa lọ sí school gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó ní àǹfààní ó tún ní ewu. ọmọ ọdún mélòó ló yẹ kó wà boarding school. ní bẹ́ẹ̀mi ṣe mọ̀ àti pé bó ṣe pọ̀ sí ọmọ tó bá ti wọ secondary school ó lè wà ní boarding school. ọmọ ọdún mélòó. at least nígbà kan kì í ṣe sìn. ọmọ nígbà yẹn bíi ọmọ ọdún mọ́kànlá ọmọ ọdún méjìlá ń wọ secondary school nígbà yẹn ní ìsìn o nísìn ọmọ ọdún mẹ́wàá ń wọ secondary school. ọmọ ọdún mẹ́sàn-án gan wọ secondary school. ọmọ ọdún mẹ́sàn-án gan wọ secondary school tó yẹ pàtì wà secondary school. bí irúgbà ti wà ọmọ ọdún méjìlá. alóṣè máa wọ secondary school tàbí mẹ́tàlá torí ayé fọwọ́sétí ni ẹnì ò tẹ́ ṣe fọwọ́sétí. ṣùgbọ́n níye ọdún tó gbọ́dọ̀ jẹ́ kó tó lè wọ iléèwé torí pé iléèwé ìjọba ni. nígbà tó bá bẹ̀rẹ̀ primary school lọ́dún mẹ́fà. kó dẹ̀ lọ́dún mẹ́fà wàá ṣe 12 years. àbí kó tó lè wọ secondary school. látọmọ ọdún méjìlá ló lè wọ. ṣùgbọ́n ní ìsìn ọmọ ọdún mẹ́sàn-án wọ secondary school nígbà tá a bá wá sọ pé ọmọ ọdún mẹ́sàn-án lè wọ secondary school ọmọ ọdún mẹ́sàn-án lè lọ sí boarding house kí lọ ọmọ ọdún mẹ́sàn-án tí ì mọ̀ tó fi fẹ́ wọ secondary school. ọmọ oṣù mẹ́ta ti bẹ̀rẹ̀ school. yóò ti bẹ̀rẹ̀ school bẹ́ẹ̀ ni ọmọ ọdún mẹ́sàn-án tá a wá mú lọ ọmọ tó yẹ pé ó sì yẹ kó wà ní abẹ́ òbí ó sì yẹ ká máa sọ fún pé jí láàárọ̀ gbá ilẹ̀ jí láàárọ̀ kúnlẹ̀ dọ̀bálẹ̀ kó o kí dádì kí gbogbo ara lé tá a ṣe gbọ́dọ̀ máa kọ́. ìyẹn lọ́dọ̀ Yorùbá ni kúnlẹ̀ dọ̀bálẹ̀ àwọn yòókù náà ó ní àwọn ẹ̀kọ́ ilé tó gbọ́dọ̀ sì máa kọ́ ọmọ ọdún mẹ́sàn-án ńgbà ọmọ ọdún mẹ́sàn-án bá wá kúrò ní ilé tó lọ gbé skul mélòó ni àwọn tó wà ní ilé ẹ̀kọ́ yẹn mélòó ló fẹ́ kọ́ wọn wọ́n máa ń kọ́ wọn pọ̀ ni bẹ́ẹ̀ ni ìyẹn àkọ́kọ́ wọ́n máa ń wẹ̀ pọ̀ ni oúnjẹ jíjẹ gan kò ń ṣe oúnjẹ tí ó lè jẹ ńlé wọ́n máa sè é pọ̀ ni ó tẹ́ ẹ lọ́rùn mo rántí nígbà yẹn nígbà tí mo wà ní Government Girls College ní Jos oúnjẹ yẹn tí wọ́n bá fún yín tó o bá lè jẹ ò jẹun níjọ́ yẹn ni kì í ṣe ilé tó máa sọ pé yìnyín mi jẹ ẹ fún mi ní mi tí màmá yẹn máa ní òde ọkọ mi Àṣàkẹ́ kí ló jẹ ṣe tẹ̀bà ní àbọ́kà ló jẹ kò sí yẹn ò jẹ ni ọmọ tí ò wá jẹun lọ láàárọ̀ bóyá torí nǹkan tí wọ́n sè kò tẹ́ lọ́rùn tó tún dé lọ́sàn tó tún jẹ́ nǹkan tí ò tẹ́ lọ́rùn náà ni wọ́n tún fún káwá sọ pé throughout that day bóyá ìjọ́ kan ẹ̀ẹ̀kan péré ló jẹun báwo ni inú ẹ̀ ṣe fẹ́ dùn sí láti kàwé ìyẹn àkọ́kọ́ nínú disadvantage kíyàn mọ́mọ lọ sí iléèwé ìkejì ní wípé kó máa lọ gbé ibẹ̀ ìkejì ní pé àwọn ọmọ wa yìí ọdún mélòó ló máa fi gbé pẹ̀lú wa gangan a máa bí wọn a máa tọ́ wọn nígbà tá a bá ti wá mú ní ọmọ ọdún mẹ́sàn-án lọ sí boarding house tó bá dẹ̀ tó wá parí ó tún lọ sí higher institution ìmí à lọ serve kò ní padà wálé mọ́ kì í ṣe ti kú kì í ṣe tààrùn a kàn dúró sọ̀rọ̀ pé jẹ́ kí n máa ṣiṣẹ́ láti bẹ̀ adónígbéyàwó láti ọdún mẹ́sàn-án lẹ ti wá yapa pẹ̀lú ọmọ yín báwo lẹ ṣe fẹ́ mọ ọmọ yín dáadáa. nígbà tán bá dàgbà wọn á náà fẹ́ ṣe birthday. báwo lẹ ṣe fẹ́ mọ̀ ọ́ pé tó bá sọ fún yín pé ọmọ mi ṣe nǹkan báyìí torí pé àsìkò holiday tó ń bá wálé yẹn wọ́n ti mix máwọn ọmọ mi. bẹ́ẹ̀ni
ẹ lè mọ̀ wá wọn tán ní gbogbo ìgbà yẹn. àwọn kan mọ̀ wá òbí wọn. obìnrin kan ó ṣe kinní kan fún mi ní rédíò, ó ní níjọ́ kan òun mọ̀ọ́mọ̀ òun sá sí inú ilé, àbúrò òun kan wá wà lọ́dọ̀ òun, ó ní àbúrò òun yẹn wá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ òun ò sí nínú ilé ọ̀rọ̀ ó ní àwọn ọ̀rọ̀ tóun gbọ́ lẹ́nu àwọn ọmọ òun ẹ̀rù bà òun pé tó bá yẹ pé èèyàn ló sọ fún òun á bẹ̀rù pé àìrọ̀ ọmọ wò lè sọ òun ò ní gbàgbọ́. ó ní ṣùgbọ́n etí òun lòun fi gbọ́ pé àṣẹ ọmọ yìí àṣẹ nǹkan tó ní lọ́kàn nìyí. so ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà là ní mú àwọn ọmọ yẹn tán nígbà tá a bá wá mú wọn lọ láti ọdún 9 káwá sọ pé ọdún 10 àti jù wọ́n sí boarding house. teacher school ló ń bá wọn mójútó, ló ń bá wa mójútó, house mistress ló ń bá wọn ṣe, guardian ló ń tọ́ wọn ṣe, bẹ́ẹ̀ ni guardian lọ́mọ tiẹ̀, house mistress àbí master ó ní ọmọ tiẹ̀ tó máa tọ́ nílé o. tẹ́ bá wọ́pọ̀lọpọ̀ wọn náà wọ́n á tún ní pé ṣe àpò ọmọ mi wà ní ọmọ àwọn mọ̀wé ọmọ mi gàn pé 9 years tó fi wọ secondary school, ọmọ mi mọ̀wé ọmọ mi tó bá wọ secondary school àná kó máa lọ bọ́dé. ó rẹ̀ nǹkan tẹ̀mí ń rí ń bẹ̀ bóyá ká tiẹ̀ tún wá sọ ni pé ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n ti rí ọmọ bíi boarding fún wọn wọ́n rí pé táwọn bá owó kò sí nǹkan tó wó ṣe tì pé táwọn bá ti ní owó kò sí nǹkan táwọn ò lè ṣe fún ọmọ ọmọ mi lára ewu tó tún wà ní boarding school ni pé gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ wọ́n ti darapọ̀ mọ́ oríṣiríṣi ọmọ oríṣiríṣi ẹ̀yà ibẹ̀ lẹ́lòmíì ti máa rí pé yàrá pé oríṣiríṣi lè kálukú wọn ti ń bọ̀ ọmọ mi nínú ilé wọn bóyá nu yàrá tó wà yàtọ̀ sí pé boarding school gan ọlọ́run àwọn òbí rí jáde jura wọn lọ bóyá láti kékeré ló ti ní yàrá tiẹ̀ nínú yàrá ẹ̀ oríṣiríṣi àwòrán ló lè máa rò gírí àwọn nǹkan míì tó ń ṣe nínú bóyá ọmọ olówó ni ó ráyè láti fowó ṣe ń tó wù ú ó ti rí nǹkan tó mu tó yẹ kinní kan bí wọ́n ti máa na ka ẹ̀ sáwọn máa júgbó ẹ̀ fún àwọn ọmọ wọn díẹ̀díẹ̀ lélẹ̀ ìyẹn ní boarding school. mélòó ni ọgbà iléèwé secondary school tí wọ́n lọ tó ń fẹ́ mójútó àti ẹ̀gbọ́ngbà kan ní tí ìfìdí ẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ní pé primary school kan náà ti ní boarding school. nursery school ó ti ní mo mọ bí nursery school méjì lọ́nà Abẹ́òkúta lẹ́ pé láti kékeré nursery náà ti gbé wọn lọ síbẹ̀. wọ́n fẹ́ kọ́ mọ̀ nípa òyìnbó ni alẹ́dọ̀mọ tó bá sọ ilé tó bá sọ àṣà tó sọ àṣà nù mi fẹ́ sọ pé sọ lẹ́nu ó sọ àṣà nù àṣà wa lè dé wa àṣà wa ní múra wa àṣà wa ni ìṣesí wa ìṣe wa oúnjẹ wa àṣà wa ni ọ̀pọ̀lọpọ̀ mú oúnjẹ wa jára wàhálà tó wà ní boarding school ò lè léyìí. àwọn ọmọ yìí ò tiẹ̀ mú oúnjẹ sè àwọn ọmọ boarding school wọn yìí mú oúnjẹ sè torí pé àtọkùnrin àtobìnrin torí pé àwọn tó ń so oúnjẹ fún wọn kúùkù ni ní kitchen wọn á gbé fún wọn ni the only oúnjẹ tó ń lè jẹ òun ni àwọn mẹ́ndẹ́mẹ́ndẹ́ tí wọ́n kàn máa dà sómi tó máa jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kó hàn gbà kí wọ́n ní nǹkan tí wọ́n máa fi dáná tiwọn èèyàn ní mú oúnjẹ sè àsìkò tó bá wá sílé oorun ni ní ìgbà tẹ́yìn bá ń dáná àárọ̀ àwọn sì ń sùn torí pé sọ pé ẹ jẹ́ kán relax ìgbà wo la wá fẹ́ kọ́ wọn ṣùgbọ́n tá a bá wò dáadáa ní ìlú Nàìjíríà tá a wà yìí bí kò ṣe sí ààbò tó péye tó tí èèyàn bá lówó àwọn àǹfààní tó tún wà bẹ́ẹ̀ nìyẹn tó bá lówó tó bá mú ọmọ ẹ lọ sí boarding house ọkàn ẹ ti balẹ̀ pé ibi tó wà yẹn tó ẹ wo nílùú wa yìí ṣẹ́ni tó máa jí jáde láàárọ̀ tó yẹ kó dalẹ̀ kó tó dé ọkàn máa balẹ̀ sójú kan pé ọmọ mi ti wà lábẹ́ ààbò kan ìjọ visiting day ló máa lọ wò ó ọkàn ìyá papọ̀ torí ṣẹ́rí nígbà tí boarding house ò tí ì pọ̀ jù tí àwọn èèyàn tí ì pọ̀ boarding house nígbà tó yẹ pé àwọn ìyá wa wọn yìí lọ sí ọ̀n lọ bí iṣẹ́ oko lọ́wà àwọn tẹ bá rí tán lọ sí boarding house láyé ìgbà yẹn bóyá òbí wọn ò lówó láti rán wọn lọ sí ilé ìwé wọ́n wá gain admission sí secondary school kan tó jìnnà wọ́n á ní kán lọ wọ́n máa tiraka ṣùgbọ́n kò common ṣùgbọ́n láyé ìsìn ẹ̀ rí ó ti ẹ̀ pọ̀ káàkiri. ilé kẹta street kejì síbi tó wà gan wọ́n ṣetán láti fọmọ síbẹ̀. torí pé wọ́n máa lọ bí iṣẹ́ làárọ̀ ó di alẹ́ kan tó dé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjọ́ kan mo délé ẹ̀rù bà mí ọmọ mi kékeré Ìfèyí yẹn nìkan ni mo bá nínú gbogbo building ilé wa. kéèyàn kan tiẹ̀ máa bọ̀ kọ́ ní ọmọ ṣe kinní kan kọ́ lè lọ́wọ́ mú ṣùgbọ́n kinní kan ni fóun kò sí kó jẹ́ àbúrò mi ló kan ilẹ̀kùn mọ́mí sọ pé kí n má ṣílẹ̀kùn fún yín ẹ lọ kẹ́ ẹ padà wá kì í ṣe gbogbo ọmọ ló ní kinní yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ẹ̀rù máa bá òbí
ní ayé tá wà yìí níbi tá ti ń rí èèyàn tó ń fi nǹkan sẹ́nu báyàn sọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ ara burú ṣùgbọ́n òbí yẹn ọkàn ẹ̀ ti balẹ̀ pé ọmọ mi ti wà lábẹ́ ààbò kan báyàn sọ̀rọ̀ yẹn scientifically it can be proved. ní Yorùbá ní it can be proved. ẹ̀fọ́ nílẹ̀ Yorùbá wọn ló ṣe é ṣe àwọn ibi aláwọ̀ dúdú ọ̀la wà ṣùgbọ́n ó wá ṣe prove o kò ṣe é prove o wọ́n ní ojú báyìí ní alákàn ló fi ń ṣọ́ orí. ṣẹ́rí ààbò yẹn tí àwọn ọmọ yẹn bá ti wà ní iléèwé ọkàn ìyá balẹ̀ pé mo ti rí èèyàn tó máa bá mi tọ́jú ọmọ mi ní iléèwé ìyẹn ni mo lè rí pé ó ní àǹfààní dẹ ìkejì ni wípé àǹfààní tó tún wà bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo àwọn ọmọ tó lọ sí boarding house wọ́n máa ń láìkí láti kàwé torí pé wọ́n ní boarding house yẹn wọ́n ti ní time fún wọn tẹ́ gbọ́dọ̀ kàwé láti ọjọ́ tó bá ti wọlé ni ní excuse pé ó rẹ̀ mí orí ń fọ́ mi ni ò ṣe lọ sí library o gbọ́dọ̀ lọ prep bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ lọ sí prep then ìkẹta tó tún jẹ́ bí àǹfààní tí èmi rí níbẹ̀ ni wípé ó tètè máa ń fún àwọn ọmọ yẹn ní ọ̀làjú exposure wọ́n máa tètè relate ọ̀làjú náà ni tó dáwà náà káwọn ọ̀nà wọn pèsè tàṣìgbà yẹn ó ti yé yín wọ́n máa tètè relate ẹ mọ̀ ọmọ mi tó jẹ́ pé Mills and Boons àbíkílẹ̀ pé Mills and Boons bẹ́ẹ̀ ni ó jẹ́ kí àwọn ọmọ yẹn kán tètè relate wọ́n máa tètè mọ oríṣiríṣi culture tó bá yẹ pé ó ní ọ̀rẹ́ Haúsá ó ní ọ̀rẹ́ Ìgbò ó máa ti mọ àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú àwọn ọ̀rọ̀ tó bá jọ ń sọ so àwọn nǹkan tèmi rí pé ó jẹ́ ìyẹn ọmọ tó bá gbé àṣà délé ìwé o no ọmọ tó bá jẹ́ ọmọ Ìgbò ó máa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹ sọ pé ọkàn wọn balẹ̀ yẹn ní pọ́kàn balẹ̀ ẹ má gbàgbọ́ nǹkan tí ń sọ ní pé akínú arábìnrin sọkàn wo ló balẹ̀ àwọn tòkè ọyá ń kọ́ Chibok girls Dapchi girls Kangara Kangaro Kangari ọkọ wọn nílé ìwé boarding school ìyẹn Ọlọ́run kó máa fi ààbò ẹ̀ ṣọ́ wa ní irú yẹn sì tẹ́ ẹ bá wo irú àwọn Chibok girls ó ṣẹlẹ̀ ní ọdún yẹn àbí kò ń ṣe school tí wọ́n lọ school kan ni ní ọdún yẹn àbí àìmọye boarding house tó wà nígbà yẹn tó ju 100 lọ nílùú yẹn only girls náà lọ kó nígbà tó tún yẹn tó rẹ̀ sí lọ kó only girls only boys àìmọye boarding house tó wà lágbègbè yẹn gan tó jẹ́ pé ààbò Ọlọ́run wà lórí wọn. Akànnì ká sọ tó náà tó ti ń garàn pé kí lára bí ń sọ lórí ètò tó ń sọ kínní ṣé kò sí kínní kan ni. ìyẹn Ọlọ́run má jẹ́ ara Ọlọ́run yẹ ká rí láabi nítorí pé gbogbo ìgbà náà ẹni tí ó dúró déédéé gan ẹ̀pà nípò jùlọ alákànfin sọ́rí ẹni tó dúró déédéé gan nílé ìwé pé kì í ṣe ilé ìwé boarding school ó lọ ó padà wálé ó dúró déédéé wọ́n máa ń lè lápá mu wọ́n kidnap ṣùgbọ́n a kàn ń sọ nípa ọ̀nà láti rí i pé ìgbé àṣàgà àti títọ́ ọmọ àti kíkọ́ ọmọ torí a ní ká fi ilé ìbára wa sọ̀rọ̀ ó ní nǹkan kan tí mo kà nítorí mo sì pé àwọn náà rí nǹkan tó jọ nínú nǹkan tí mo fẹ́ sọ yìí wọ́n fẹ́ ṣe birthday 70th year àbí 78th fún màmá ó náà fẹ́ ọkọ ṣì wà láyé àwọn ọmọ wa láti lọ máa béèrè lọ́wọ́ kí ni màmá láì kí ni gift tán fẹ́ rà fún màmá torí gbogbo àwọn ọmọ yìí ṣe rà àwọn pé mi ìfẹ́ dárúkọ iṣẹ́ tó ń ṣe ìyẹn bàbá àti ìyá mi ìfẹ́ dárúkọ wọn dà pé àkíní kankan torí kò sí iṣẹ́ tí ò ní sókè sódò ẹ̀ nínú oníkálukú kan máa mọ bó ṣe máa fi ètò sí nǹkan tó ń ṣe ni torí iṣẹ́ wa gan máa sọ fáwọn èèyàn time tí mo resume ni mo mọ̀ tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo mọ̀ ìgbà tí máa close ni mo ṣùgbọ́n nínú ẹ̀ náà mo máa ń fi àyè lẹ̀ pé bí mo ṣe wà mo máa ń wo cartoon àjọ ń wo cartoon ni àjọ máa jókòó sílẹ̀ ilẹ̀ báyìí ni ṣe kò sí nǹkan tó ń ṣe ìgbà mi ìwà máa ju kò sí orí ọwọ́ tá a lè ṣe kì í ṣe mi nìkan ni mò ń ṣe ilé ẹlòmíì náà máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ò ráyè kó ọmọ jáde àwọn ẹni yìí bó ṣe lówó tó tán nípò tó tán ní gbogbo ẹ̀ wọn ò rí àyè wọn dẹ̀ lówó bẹ́ẹ̀ tí ẹ lè bọ́ ọmọ wo cartoon lè rú àwa báyìí tẹ́lẹ̀ bọ́ ọmọ máa ju ṣeré òṣùpá kọ́lọ̀ fi ọ̀run kẹ́ bàbá mi àtàwọn kù mi àti màmá mi tó bá ń sọ nípa àlọ́ àpagbè àti àpamọ̀ wọ́n gbìyànjú
èmi náà fi bẹ́ẹ̀ ráyè ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan mò ń sọ àwọn aláìn mo tẹ̀fẹ́ máa kọ wọ́n sínú ìwé mi ò tàwé o mo fẹ́ kọ́ tó yẹ pé a jẹ́ nǹkan tí àrọ́wọ́dé ọwọ́ tábà ní ká máa wo àwọn ìgbésẹ̀ táwọn òbí wa ń gbé pàápàá jùlọ àwọn ènìyàn nígbà tó ń fẹ́ ṣe ọjọ́ ìbí ọmọ ń lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ tó ń tọ́jú òbí wọn tó ti gbé pẹ̀lú wọn tẹ́lẹ̀ àwọn nání wọn tó gbà wọ́n gbà tí àwọn òbí tó yẹ pé wọ́n ń fò kiri lẹ́yìn kan gbogbo ọmọ wọn ti lọ léèwé náà ti ṣègbéyàwó wọ́n ti ṣègbé ọkọ wọ́n láti lọ máa pe nání tó tọ́jú wọn pé ẹjọ́ kí la fẹ́ rà fún mọ́mí torí tí nání bá fẹ́ ṣe nǹkan wọ́n mọ tó máa fún nání wọ́n mọ nǹkan tí nání ń jẹ ibi tí ó le dé wọn mọ oúnjẹ tí bàbá àtìyàwó fẹ́ràn bẹ́ẹ̀ náà làwọn òbí yẹn ní òní mọ nǹkan táwọn ọmọ yẹn fẹ́ràn wọn súnmọ́ wọn torí pé láti kékeré báyìí náà ti ń jó wọn fi wọn sọ̀kò ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò yá máa lọ boarding school ó yá máa lọ ṣe nígbà kan wọ́n fi ń ṣayọ̀yọ̀ ni ayọ̀ tán fi ń ṣe náà wọ́n tó dùn mẹ́rin pé àwọn òbí tán fi ọmọ sí boarding school ọ̀pọ̀lọpọ̀ wọn lọ boarding school. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ wọn lọ wọn kàn fi ṣe gbajúmọ̀ náà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ iléèwé aládàáni tí oníkálukú ń kọ́ ọmọ lọ báyìí gbajúmọ̀ náà fi ń ṣe ọmọ ọ̀rẹ́ mi lọ school báyìí àwọn èmi náà gbọ́dọ̀ fọmọ mi síbẹ̀ àkè síbẹ̀ ibi tí ọmọ tèmi lọ bí ẹlòmíì jẹ gbèsè owó school ọmọ wọ́n máa sọ kinní kan iléèwé ìjọba ó dára púpọ̀ púpọ̀ tẹ́ bá lè fi ọmọ síbi owó tẹ́ ń lọ dànù tí wọ́n fi ń lé ọmọ jáde níléèwé aládàáni ẹgbẹ́ wá fi gba private teacher fún. kí tiẹ̀ wá ní àǹfààní ọmọ tó fi sí iléèwé tí wọ́n lé fún bí ọ̀sẹ̀ méjì tó wà lé tó yẹ pé tá bá tún ṣẹ̀ṣẹ̀ sáré owó lẹ tún ṣẹ̀ máa mú lọ yàtọ̀ sí ọmọ tó yẹ pé ojoojúmọ́ wọn nílé oníjọba tó máa lọ lójoojúmọ́ kí wá láǹfààní ẹ̀. tó bá pẹ́rù dẹ̀ ń bá yín ni pé àwọn tíṣà iléèwé ìjọba wọ́n lè dáṣẹ́lẹ̀ tó bá dáṣẹ́lẹ̀ private teacher wà bẹ́ẹ̀ tó ṣe nǹkan tó máa wálé wá kọ́ wọn bẹ́ẹ̀ ni ó ṣe nǹkan tó le tí àníkà gbára wa kì í ṣe pé àwọn ọmọ lọ síléèwé kó lọ máa gbéléèwé kó máa tún gbẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn boarding school wípé kò dára ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì onìkan ṣe bóyá tó bá tẹ̀ wà ní láti primary school irú ọmọ kò sọ́mọ tèmi tó lè bẹ̀rẹ̀ iléèwé lóṣù 6 àbóṣù 9 ayé ò yọ torí mo láwọn èèyàn láyìíká mi lárọ̀ọ́wọ́tó tán bá mi mójútó wọn bẹ́ẹ̀ ni ayé ò yọ ṣùgbọ́n ìtẹ̀ ẹ̀ ti ṣe àǹfààní wà láti tún pera yín wálé ẹ pé ẹ̀dọ̀ fún àti èrò yín ẹ pé pọ̀ kẹ́ lè wà lójú kan nítorí pé kí ni àwọn ọmọ yìí òun ni ọjọ́ ọ̀la wa ẹni pé ìjọba ìjọba ò ṣe á pé the youth of today are leaders of tomorrow nígbà tí gómìnà Babátúndé tó di gómìnà ìpínlẹ̀ Èkó ọmọ ọdún mélòó ni wọ́n ìgbà tí ààrẹ wa gbà kan tán jẹ́ ọ̀gá ológun head of state ìyẹn bàbá mi Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ mi tó pè é lórúkọ ọmọ ọdún mélòó ni wọ́n gbà tán jẹ́ adarí ọ̀gágun orílẹ̀-èdè Nàìjíríà in 1976 nígbà tó padà wá wọ́n ti dàgbà tó tọ́nà bàbá wa go on with one Nigeria ọmọ ọdún mélòó ni wọ́n nígbà tán ṣàdarí nítorí pé ara wọn balẹ̀ ọpọlọ wọn jí pépé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ọmọ 30 years ọmọ 40 years gan kò lè ṣe kánsẹ́lọ̀ àgbègbè kò lè ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn láti kékeré tó jù wọ́n sí boarding school nǹkan tó ní kálukú wọn tó ń mú gan kò jẹ́ kọ́kọ́ lẹ́ẹ̀kọ́ ẹ jẹ́ ká gbìyànjú àti rí pé a fi ọmọ wa sí àkàtà wa. ìgbà kékeré tiẹ̀ lọ ní láti gbé pẹ̀lú wa kó bá ti lọ sí yunifásitì ó ti tán. kó má lọ́dọ̀ ọjọ́ ọ̀la kọ́ mo má lọ máa béèrè lọ́wọ́ neighbor yín tẹ́nàntì pé ẹjọ́ kílẹ̀ rò pé dáàdì like àbí kílẹ̀ rò pé mọ́mì like kílẹ̀ rò pa irú ẹ̀bùn lè rò pa lè fún wọn ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé àmójútó àwọn ọmọ wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé ní ti àṣà ọ̀rọ̀ tá à ń sọ nípa ti ìmúra aláwọ̀ tó yẹ pé ọmọ wọn ò lè wọ native tó dọ̀ ń gùn wọ native bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wò tá a bá rí ẹ ọmọlúwàbí ṣé máa ní bẹ́ẹ̀ ṣe rí yìí mi ṣe dáadáa tó bó ti jẹ́ pé kábàlẹ̀ ọ̀rẹ́ mi wọ̀ ilé náà wọ́n ṣẹlẹ̀ lórí ètò Ká Sálàyé ti ọjọ́ Friday títò ní nítorí pé àkókò àrímúso ọjọ́ ń sáré tètè ó ń lọ bí àná ibi tí mo ti fẹ́ lọ ṣe atọ́kùn wọ́n ti ń retí mi ẹ jẹ́ kí n gbéra pa báyìí pẹ̀lú kejì mi ká fara wa lọ́wọ́ ní kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pé títí ọjọ́ ajé tá a máa pàdé lórí ètò Ká Sálàyé ire o. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn.
àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó ní wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.